Ẹ káàbọ̀ padà sí orí channel wa. Ṣé àlàáfíà ni gbogbo wa wà? A ó máa sọ̀rọ̀ nípa fíìmù Ẹsẹ̀ Gìrì apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì Ẹsẹ̀ Gìrì á jáde. Fún àwa tó jẹ́ pé àkọ́kọ́ tí a máa wá sórí channel wa rèé àbí àkọ́kọ́ tí a máa rí fídíò wa, ẹ má jẹ́ ká gbàgbé láti subscribe sórí channel yìí, ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́, ká lè wà notify ní gbogbo ìgbà tí a bá ti drop fídíò. Arábìnrin tí ó ń jẹ́ Bukky, ojú ẹ̀ máa rí tó lórí ọ̀rọ̀ ọkùnrin. Kí Ọlọ́run má jẹ́ kí a mú àmúbọ́ ni. Tó bá ní èèyàn jẹ ìyà, arábìnrin yìí jẹ ìyà lọ́pọ̀lọpọ̀. Ta ni òṣèré tí a fẹ́ràn jù nínú Ẹsẹ̀ Gìrì? Ẹ jẹ́ ká sọ sínú comment section òṣèré tí a fẹ́ràn jù nínú fíìmù yìí, àti pé ẹ̀kọ́ wo ni a rí kọ́ nínú Ẹsẹ̀ Gìrì apá kìíní. Kí la lérò pé ó máa ṣẹlẹ̀ ní Ẹsẹ̀ Gìrì apá kejì? Eléyìí tí obìnrin míì tún wá ká ọkọ Bukky mọ́lé pé òun bímọ fún. Kí ló máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká sọ sínú comment section wa. Fún gbogbo àwa tí a bá fẹ́ láǹfààní àti mọ̀gbà tí Ẹsẹ̀ Gìrì apá kejì bá jáde, a fẹ́ kọ́kọ́ láǹfààní láti wò láti mọ̀ nípa ẹ̀. Ẹ jẹ́ ká subscribe, ká dẹ̀ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn. Torí àwa tá a bá ti subscribe tí a tẹ notification bell, la máa kọ́kọ́ ní àǹfààní àti wò tó bá ti jáde gbàrà. Ẹsẹ̀ Gìrì apá kejì ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Ire lójú òun ó rí, ire lójú wa máa rí o. A ó pàdé ní next video wa.